Yes, sir. Omonaija. Tani Eva? Daddy. Dúró síbẹ̀ mò ń bọ̀. Àwọn áńgẹ́lì ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́. Dúró mò ń bọ̀ o. Ẹ pẹ̀lẹ́. Ibo ló ń lọ? Tọ́fi ṣe ni ibo ló ń lọ? O kì í gbọ́rọ̀ ṣáàkì ló ṣe ẹ̀. Ẹ máa gbọ́ wa lára. Nígbà wo lẹ sọ́ra yín di bí àyè kéèyàn fẹ́ wọnú ilé kẹ́mọ gáìdì yàn? Mo ti fẹ́ wọlé ẹ̀sìn rọ́ mi padà báwọn. Ọgbọ́n ọ̀run ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Torí tí bá ti ń bọ̀gàn ọ̀run sọ̀rọ̀ lọ́wọ́. O lè wọlé bó ṣe wù ẹ́. Ó ti yí ẹ. Ọ̀dà, ó ti yé mi. Nǹkan tèmi tiẹ̀ torí ẹ̀ wá ni ọmọbìnrin kan tó wá béèrè yín ní ilé ìjọsìn. Àmọ́ mo ní ilé lẹ́wà. Mo sì mọ̀ pé yóò ti wá bí onímọ̀tẹ́lì kí n bóyá ó ṣìnà àbí ó mọ bí gangan. Ọmọbìnrin. Èso ọmọkùnrin wá ni. Pupa ni àbí dúdú? Èmi ò sáà rí bákan bákan ó pupa ó ẹwọ ẹjẹ kẹmi wọ ẹni tí mo fẹ́ wò jáde. Ibo ló ń lọ? Ẹ bá kí ló ṣe é? Ó kì í gbọ́dọ̀ kí ló ṣe é? Máa ní ẹ sọ̀rọ̀ àpá mi ní ìsìn. Mo ní kó máa ní sùúrù fẹ́mi ẹ. Àwọn ẹ̀mí ló wà nínú ilé. Ẹ̀mí mímọ́ ló ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́. Bàbá gbá etí ẹ wàásù. Mo ní kó máa ní sùúrù. Àwọn ẹ̀mí mímọ́ gbà mí létí. Nígbà wo lẹ̀mí mímọ́ di Anthony Joshua táwọn bẹ̀rẹ̀ sí gbáyàn lẹ́sìn. Kò sí ẹ̀yàn kankan nílé yìí. Kò séèyàn bí. Mo ti gbọ́ ṣe bí àwọn màdámù sádàná. Ìyàwó mi ti travel láti bí ọ̀sẹ̀ kan. Kò sí nílé. Ẹ̀mí ló pọ̀jọ́ méjì. Tí wọ́n ti travel. Níbo náà lọ? Ó ti travel èyí ló pọ́jọ́ méjì tó ti travel tó ò létí ni ọ̀sẹ̀ kan ló máa lò. Lọ́hùn. Kò sí ẹ̀yàn kankan nílé ibi ilé ìṣètò yìí. Kí ló dé ṣe o fẹ́ pa mí ni? Orí kò séèyàn bí ṣe o fẹ́ pa mí ni. Ẹ má kú o, ẹ má kú. Ẹ má kú. Kò sí wàhálà iṣẹ́ ìyá mi kan. Tí ẹ̀yin àti àwọn ẹ̀mí mímọ́ lẹ́jọ́ wà bí. Àwọn ẹ̀mí mímọ́ àbí àtàwọn ogun ọ̀run. Kò sí wàhálà. Sáà lè wọlé báyìí. O lè wọlé ajá fún ẹ. Ọmọ kankan ò sí wá. Máa lọ máa wọ́n tí ẹ o. Tó bá ti dé ṣọ́ọ̀ṣì, ẹni tó bá ti béèrè mi ní kó jókòó, mò ń bọ̀. Tó ti gbọ́. Mo ti gbá mọ̀dé. O ṣé o. Èèyàn sanwó olú. Mò ń bọ̀. Mọ̀ pé ti gbọ́. O ṣé o. Kò sí kémi mọ̀ lọ sọ́ọ̀sì àná. Kí ló ṣe é? Kò sí. Dáná máa ní kó lù ẹ́ lọ́dún pé máa ń lọ. Ẹnìkan lọ. Máa ń lọ sí ṣọ́ọ̀ṣì. Tó bá ti béèrè mi sọ pé mò ń bọ̀. Ọmọ wo leléyìí o? Ṣé mo gbà ẹ́ sí ṣọ́ọ̀ṣì kó má ṣe evangelist tó fẹ́ pa mí ni? Òun kó mi ní fún sókè, mo ní kó máa lọ ṣọ́ọ̀ṣì. Ẹ dá fún yín padà sílẹ̀ lẹ̀, ẹ mọ̀jọ̀ gbẹ̀nu yín jáde láì sáà. Tó ti yé yín, èmi lọ tèmi. Tó ti yé yín. Bẹ́ẹ̀ ni o. Kò sí wàhálà. Mo kàn ní kò ní. Kí ló ń wá?